Ẹ kú ọjọ́ mẹ́ta o ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi. Orúkọ mi ni Idris Busari, olùdarí Rescue Records àti Picture Times Films tó fìdí sọlẹ̀ sí ìlú Indiana ní orílẹ̀-èdè Amẹ́ríkà. Ètò wa tòní dálé lórí Kika Osu Mejila tó wà nínú ọdún. Ó yá ẹ jẹ́ á lọ. A ó bẹ̀rẹ̀ sí ní ka oṣù méjìlá tó wà nínú ọdún. Ṣẹẹrẹ, Èrèlé, Ẹrẹ́nà, Igbe, Èbìbí, Ògúdù, Agẹmọ, Ògún, Ọ̀wẹ́wẹ̀ àbí Ọ̀wẹ̀rẹ́, Ọ̀wàrà, Bélú, Ọ̀pẹ. Àwọn olùkọ́ èdè Yorùbá máa ń kọ lórin kó ba lè rọrùn fún àwọn akẹ́kọ̀ọ́ èdè Yorùbá láti rántí. Orin náà lọ báyìí. Ṣẹẹrẹ, Èrèlé, Ẹrẹ́nà, Igbe, Èbìbí, Ògúdù, Agẹmọ, Ògún, Ọ̀wẹ̀wẹ̀, Ọ̀wàrà, Bélú, Ọ̀pẹ. Ìpàdé wa bí oyin o lọ́sẹ̀ tó ń bọ̀.